Àkànmú ìlú tẹ̀mí láyè àti ìjọba ilẹ̀ yìí eléyìí màtúndékè ìgbà o. Di aṣíwájú nínú ìlú wọ́n kọ̀ wá ìpẹ̀lú ọ̀rẹ́ wọn àti ìbẹ̀rẹ̀. Orí wọn ṣe gudugudu méje ọ̀nìrìṣà mo tún kí olórí Fọláṣadé Ògúnwùsì mo ṣe kábíyèsí o tọ́ba yìí pé kìí ṣe pé ọdún ọlọ́jọ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n mọ̀ pé àtẹ̀yìn àti bàbá lẹ́jọ́ wà ń bí àti rí àdẹ̀tírí bàbá mo tún lẹ́ẹ̀kan sí mo tún kí Olúgbò tilẹ̀gbò alóbi elémi òkú kan gbagún Olúgbò igun ni bàbá ẹyẹ kẹyọ dẹ́yìn ẹkùn ní bàbá àgbàlagbà Olúgbò ìsá àsábà gbogbo ara kékeré jẹgbẹni jẹgbẹni ìjàkọ́ jẹgbẹni tówó ni bẹ́ẹ̀ ni òwú ló bá ilẹ̀kẹ̀ múlẹ̀ pẹ̀lú gbá ọ̀parapọ̀ wá dówó wọ́n kó nu ṣẹ̀kẹ̀rẹ̀ àwọn àgbà wá ní ìwọ ṣẹ̀kẹ̀rẹ̀ ìwọ lọ kọ́kọ́ pawó wọn àlọ́ kọ̀ọ̀kọ́ náà ẹlẹ́lẹ́ni ò ní gbàṣẹ Olúgbò ṣe mo ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí o. Fọláṣadé Ògúnwùsì Fọláṣadé òní ìfẹ́ o gbogbo ohun tí àtàdé lè bọ̀ sẹ́ súnmọ́ bí ẹ wọ́n gbọ́
aya òkú ìgbóyè dáadáa nínú ilé tó. Aya bàbá wa ó ń gbé ọ̀fọ́kọ ó ń ròkà fọ́kọ àwọn ọ̀rẹ́ ọkọ àwọn ọmọọba ó ṣàpọ́nlé wọn. Fọláṣadé tó ń bá bọ́kọ̀ dámọ̀ràn bọ́kọ̀ òṣèlà aya òní ń wọ́n máa ṣàdúrà fún ẹni. Aṣọ tó mú lọ sóde níjọ́dún bàtà tó wọ́n ṣẹ̀ṣẹ̀ tó lánàá pìtì ìyàwó ní mú lọ sí dáhùn bẹ́ẹ̀ ló fi ránjẹ́. Fọláṣadé òní mo sì òní gbé sọ́nù bí ó ṣe ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o àná mi sọ̀rọ̀. Fọláṣadé òní rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́. Ayákábíyèsí ọ̀la rẹ̀ á sọ̀rọ̀ ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o. Àwọn ìkànnì mi ti wọlé tí mo ti gbọ́dọ̀ rí ṣùgbọ́n àti mo ti rí náà mo ti sọ mo sì ń retí ìwé torí pé bí àwọn oní nǹkan bá ti dé tó mo ṣe ṣe kí n má láǹfààní àti tó tó yí kí láti wọ́n ti mo kí olúwo ọba Abdulrasheed Eluwa mo kí ọba Gandhi lẹ́ẹ̀kan sí o mo kí yóò kábíyèsí adé ọ̀pẹ lórí o ìròpẹ̀ rẹ̀ yóò pẹ́ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ní sà ẹ̀sìn ọba yóò sì jẹ́ kó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba lẹ́yọ̀ àjòrì àjòrò ẹ̀mí gbára jèsè yọkùn tọ̀tọ̀ lẹ́yọ̀ pákó pì sáńgàbí sólùrùkú ẹ̀kún ojú nìkan ló lè yàn kábíyèsí olóòtú rẹ̀ lẹ́ẹ̀gbà arójúṣeré ààrẹ níjà ọ̀wọ́ adé má bí mi lọ́rọ̀ sí ṣe o sẹ̀kẹ̀rẹ̀ gbẹ́dẹ̀ ọmọ àti bàkó mú kọ̀ wálé àtọ̀nà bàbá mi tó ṣe wá kúrò àti bí ọ̀kọ̀ ọdún mẹ́gẹ̀gẹ̀ òyìnbó lẹ́dí tí fi máa ń lò yàjò aládélẹ́yẹ ọ̀rọ̀ bàbá mi wọ́n bọ́ bí o ṣe ọ̀pádìjọ́ tẹ̀là ọmọ agbègbè ọjà ọ̀dọ́tẹ̀ tó fi sọ́kọ̀ ẹ̀jẹ̀ ọ̀sọ́kọ̀ ìdìbò tó fi sọ́kọ̀ ìdìbò kò mú kọ̀ wálé kò ṣe kábíyèsí o ẹ̀wẹ̀ mo kì bá mi ààrẹ mùsùlùmí lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀gbẹ́jọ ẹ̀mẹ́wàá. Mọ́kànjọ́ aládàáhùn dà mí. Bá ń pè é. Olówó jọ olówó lọ, mọ́kànjọ́ alátọ́fi gbogbo ayé owó ẹ̀tọ́ Mùsàsì. Ìlànà ọlọ́run ọba lẹ́lẹ́sọ̀ ní ìlú Ọ̀yọ́ mi. Mọ́kànjọ́ alámi ìdá máa bá mi. Àbíbáríkà ló ń wá. Thank you. Official. Ìlú Ìbàdàn yìí, mo dúpẹ́ adúpẹ́ lásìkò kọ̀ọ̀kan ní kálukú máa ń nìkan àpẹẹrẹ. Àsìkò tí Barrister ní ìyájẹ́ wọlé lóde ààrẹ tẹ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn CCII tí wọ́n lọ sáà kejì lọ. Àkókò rẹ̀ ní ilẹ̀ Ìbàdàn wù ń bàdàn. Gbogbo ẹgbẹ́ ọmọ CCII lọ́jọ́ pé gbogbo àwọn ìbàdànjọ́ ọmọ ẹgbẹ́ lọ́rọ̀ àjọ níní mo kí ọ kú oríire o Barrister ní ìyájẹ́ wọlé. Kábíyèsí. Yes. Ọba Adémọ́lá èlé gúúsì. Adémọ́lá èlé gúúsì. Kábíyèsí Adémọ́lá èlé gúúsì. Adémọ́lá èlé gúúsì. Àná bàbá Ládọjà Ẹdẹ́wùsì. Àná kábíyèsí Ọ̀làdọ̀jà. Adémọ́lá èlé gúúsì. Kọ́lọ́wọlé fẹ́sì ọmọ bàbá àrìnbó kiri. Ìdá méjì bàbá tó pẹ̀lẹ́ ẹni kan ṣe. Kọ́lọ́wọlé mi ọmọ Fọláni o. Àjàre ló fi Kọ́lọ́wọlé mi ọmọ Fọláni o. Alájà tí ìwọ̀n mi ọmọ tí mo fi mi gbọ́mọ̀ mi. Ìgbìyànjú tó bá ń gbìyànjú Ìbàdàn tí o bá fi dára pàjá ṣe
ìyẹn wà ní gbogbo bí òkàlùkà bá ròkà ńlẹ̀ yìí tí o bá mú ti bọ́lágà lẹ́tà fi ìná sí ọ̀ka ọkọ̀ nígbà wọn a máa rán lédè. Aláàjì Wáńgì Abbas àti kọ́yí mo tún yín kí o. Aṣíwájú àdínní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí Aláàjì Mùtí Ọládẹjọ. Ẹ má fi ìbọn lọ láàyè o. Ẹni tí o ní sùúrù àti ìyá. Àbọ̀dà gbogbo èèyàn tó ní sùúrù lókè. Èrò ọmọ láti lò sáàbò. Gbogbo ọkọ̀ mákìrì débi ní sèyí. Bọ́lá àti gbàgbọ́. Ọmọdé bọ́lá àdàgbà. Ẹ má fi gbàgbé ayé. Bí mo ti dájú kan, mo rí Mọ́gàjí Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. Ìdí iṣẹ́ ẹni là á máa ní lọ́lẹ̀. Èèyàn ti mímu. Bọ́lá wọlé ọmọ Àdábánijà. Mọ́gàjí Bọ́lá wọlé kú kálẹ̀ bá mi. Ògbó ìdẹ̀kùn má tàkìdí. Bí òṣèlú tó wáyá, aṣẹ́ni tó wá sàn. Ìmúlẹ̀ dání, ó yẹ ká mi ọmọ màmá délé. Ó yẹ ká mi ìlà wá ní o. Ọmọ màmá lóde, ojú òní ìsìn bàbá mi. Ó yẹ ká má ṣàlọ́ bẹ́ni tí ò fẹ́ràn ẹ. Torí bá fún màá fẹ́ oko nífẹ̀. Láàrú ká fún mọ́ta kò nígbà. Àlọ́ àṣetú bàbá ojú, ó yẹ ká mi ọmọ yìí. Ayò gbogbo rẹ̀ lọ wẹ́wẹ́rẹ́ náà ni. Lẹ́nìí, ọ̀rọ̀ òní ni wá para kí ní àjẹ́ ọ̀bàlẹ̀. Àwọn àgbà tí wọ́n ń bá lé kí ní ara òní wọn o. Bí ọlọ́run ti fún wa ní ọjọ́ òní, ojú ọjọ́ fún régé. Ẹ má ṣe làákàyọ̀ mọ̀ pé ọba tọ́lọ́run yọ ọdún sí lọ́ba. Àwọn tí a mọ̀ lọ́rọ̀ ń mọ̀ lọ́rọ̀. Àwọn ìyálọ́jà mọ̀ lọ́rọ̀. Àwọn aṣẹ́wó kárùwà wọ́n mọ̀ lọ́rọ̀. Àwọn adé ìtura wọ́n mọ̀ lọ́rọ̀. Àwọn onímọ́tò wọ́n mọ̀ lọ́rọ̀. Àwọn ìyálọ́jà wọ́n mọ̀ lọ́rọ̀. Àwọn ẹni tó fẹ́. Ọ̀rọ̀ ti lọ. Ìta pé ìran pé o. Àwọn ẹni àṣẹ o. Ojú ayé pé o. Ojú ayé pé. Ojú ayé pé èèyàn tí a bá tẹ̀kọ̀ dárí ni. A ó máa wò ṣe é bọ̀ ni. A ó máa wò ṣe é. Adama sí lórí lápá. Mímí yóò fi fọ̀. Màkìlá. Orí òwe ìdí. Ọmọ ìdílé ní ọkọ. Chairman Planning Committee, Coordination Planning Committee. Bàbá olóyè Báyọ̀ Òyòrò ẹ̀jẹ̀ bá ń fọ́ láì máa wájú. Chairman Coordination Planning Committee, Chief Báyọ̀ Òyòrò ẹ̀jọ̀ ẹ̀ bá ń fọ́ láyè. Àti President General CCII. Ẹjọ́ ẹjẹ́ kó lọlẹ̀ díẹ̀. Ẹjọ́. Ẹ̀yin méjèèjì sà. Àwọn ọlọ́run jáde. Mi ò tó pè yín o. Deputy Governor náà ní pè yín wá. Ògbómọ̀dúnkù gbà mí. Ògbómọ̀dúnkù bàbá gáàdì o. Wọ́n wo kankan tí ń ṣẹlẹ̀. Wọ́n wo ìsàlẹ̀ ọjà bá lọ́nà ilé ọ̀sẹ̀ méjì ń bàdàn. Mo rí bí ariwo kan pọ̀ fẹ̀. Mọ̀jàlá wá kan ṣòwò. Ṣùgbọ́n àwọn tí ì rí dáadáa kò yé mi. Ní bá ti ojú kan rí. Ẹni mo fi hàn kí. Bí mo sì rí dájú, màá sọ tó ṣẹlẹ̀ bẹ̀. Báríta Ẹ̀ẹ́dẹ̀ mọ̀ sọ. ajé wọlé. Òwò ẹ̀dùn ọdún. Dábì, àtẹ̀jáde kan bọ̀ sí àwùjọ tí àkókò ẹni yóò fi jẹ. Ìrìn máa ń Ẹ̀rọ alókè yẹn ẹ má ṣe ayé léṣe. Ẹ̀rọ alókè yẹn. Kábíyèsí ti dá.
Agbada sórí ọba, ó bá jọba lẹ́bàdàn. Adéwọ́dún mi ni bàbá Ládọ́jà. Ṣẹ̀kẹ̀ lọ́ba jó. Lọ́ba jó. Adéwọ́dún mi ni Ládọ́jà mi ni òjò ṣẹ̀dẹ̀. Vivo
fìdí ẹ̀ mú kí alẹ́ rẹ̀ parí omi ọ̀yá tó dún kó o lè wọ̀ mí lákòókò mi bàtà ìlàsọ̀ ọjà fi gbé ká ọjà tó dún ọjà ti mú kẹ́ ọjà sẹ́rẹ́gbẹ̀kẹ́ lórí ẹ̀sìn nínú ilé bàbá tó bí ọmọ mi àtẹ̀mú ọ̀rọ̀ olúmọ̀tẹ̀ gbogbo olúmọ̀tẹ̀ ọmọ olùkọ́ àlọ́ ẹlú ọba lẹ́gbẹ̀gbẹ̀ ọmọ kọba lọ́wọ́ kan lọ́lọ́ lẹ́jọ́ yẹ ẹ̀jẹ̀. Thank you. All the cameramen to lift up play. Our cameramen to ẹjọ́ wà ní o. Ẹjọ́ ká pípẹ́ àlàáfíà àfẹ́ gọ́mà. Ẹjẹ́ ká pípẹ́ àlàáfíà àfẹ́ gọ́mà. Àìbẹ̀ sí ti wà láwùjọ wa o. Ẹjọ́. Ẹ̀yin lẹ́pàá ayé bá kún ó tì í. Wọ́n láti lọ ọmọ ìsíwájú. Mo fi ìsìnlẹ̀ kọ̀ọ̀kan lánìí. Ojú òní tì í. Ojú ètí náà lẹ́ ojú ètí èdè bá. Ẹ káàbọ̀ sá. Kọ́lá wọlé bọ̀dọ̀ àárín ìmọ̀ ọ̀dẹ̀ wọ́n. Fáàsì ẹjọ́. Ẹ jẹ́ kí wọ́n kí àpò ẹ̀dàkẹ́ tó bẹ̀rẹ̀ ẹ̀. Bàbá wa báyọ̀ lérò. Bí ṣùgbọ́n ẹ máa fi kábíyèsí lọ bá àìsẹ́jú márùn-ún kí bàbá wọn pẹ́ kó wà ní dáre.
níwájú àti lẹ́yìn àwí papọ̀ pẹ̀lú ìdùnnú ẹ bá mi ṣe kábíyèsí o. Your Excellencies and royal fathers, we'll take goodwill messages, and for now, we'll take just 3 to give thanks to goodwill messages. The very first person will be Agbaoye Kola Karim. Agbaoye Kola Karim will give the first goodwill message. Agbaoye Kola Karim. Ẹ̀dẹ́kùnrin ẹ̀ lọlẹ̀ pátápátá. Thank you. Good morning, ladies and gentlemen. On behalf of His Majesty Oba Rashid Adewo Akomoladoji, the 44th Olúbàdàn, and all sons and daughters of Ibadan, home and abroad and here present. Today, and all our guests from home and away, all our royal fathers here present, all our governors present and past governors here present, all members of National Assembly present, past, present, our judges, learned selves here present. I want to facilitate for this joyous occasion. This day is the day coming and a blessing to our life. There is a mark and a distinguished position to have the first of so many things, the first senator, the first governor, and now Olúbàdàn of Ibadan. Today is a joyous day, today is a momentous occasion, and today is a blessing, not only to Ibadan, all the sons and daughters of Ibadan, but to Nigeria as a whole. All of you are guests in here, is a testament to the beauty of the day. God bless you all, and God bless you. God bless you, sir. The next person that will be delivering the goodwill message, the President General of Central Council of Ibadan Indigenes, Baba Olóyè Adéníyì Adéwọlé. We give all glory to God. We welcome our fathers, royal fathers, political leaders in Nigeria. Thank you. Your Excellencies and royal fathers. Orin ìpínlẹ̀, àṣà àti ṣe ilẹ̀ Yorùbá, cultural group performances. Ìyẹn ló kàn báyìí, ẹ bá ní fún ọ ní àyè. Ọ̀yọ́ State Performing Troupe. Ẹ jẹ́ ká fúnra wa ní àyè. The award-winning global Ọ̀yọ́ State Performing Troupe. Ẹ bá ń ṣàwọn látẹ̀wọ́ ẹ̀dá ọkọ̀. Mo kí bàbá wa aṣíwájú gbogbo ilẹ̀ Ìbàdàn, bàbá wa Bọ̀dé Àmọ́. Say
wà ní pàpọ̀ lúùlù lápapọ̀ lúùlù o ọgbọ́n àwọn ọba aládé ń bẹ ní àwọn aládé ládé lóyè lóyè ètí wọ́n tún sọ fún ọ wọ́n jẹ́ sọ fún ọ àwọn olódò òde wà ní ìjàgbá báàlù gbogbo àwọn aládé ládé ọ̀yá 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 túdàlẹ̀ 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 túdàlẹ̀. Àkànmú ọ̀sẹ̀ ìṣòwò ó jèrè ó ṣàbẹ̀wò níláyé orímújú òṣòṣè òbí sẹ́nẹ́tọ̀ òbí gómìnà orítúnṣe ọdọọdún Ìbàdàn ẹsẹ̀ kábíyèsí Olúbàdàn tilẹ̀ balẹ̀ bí gbọ́. Ọba ní ìgbàgbọ́ ilẹ̀ kan kú ọba ní ìgbàgbọ́ lọ́kùn lọ́wọ́ alágbèjì kábíyèsí Àkànmú orí akẹ́kọ̀ọ́ pẹ̀láyé pẹ̀lẹ́ lẹ́bù ṣe nílé ẹ̀rọ àtẹ̀gbẹ́ ìjẹsẹ̀ áfẹ́dọ̀ kíní kẹfẹ́ ṣe kíníkíní tí ìbẹ̀lẹ̀ ti romi gbogbo ọba lọ. Gbogbo ọmọ sákàlù kan lọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀gbẹ́ gbogbo ọmọ sóbìsù ẹ̀yẹ́ mọ̀ nínà kákú ọlọ́mọ ìkákú ẹjọ́ gbogbo bí ogun bí ogun bí ogun bí ogun àkíkanjú lọ́dọ̀ rẹ̀ lókun láàrin àwọn akin ẹkú oríire. Olùbàdàn òní, Elédùà ó ṣeun, orin tó
Orílẹ̀-èdè wà ní àwọn lọ́balọ́ba wà ní àwọn lóyè wà ní olóyè wà ní bọ́mọ Ṣèyí Mákindé gbọ́dọ̀ pé ó gbà lórí ètò yìí. Ààrẹ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu olówó orí kìíní kankan oníṣẹ́ ní mọ̀ọ́sẹ́ ààrẹ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà alábàtà ọmọ olódó ọdẹ ọmọ olódó dìgúndìgún tí bẹ̀rù ní bàbá tó fi ẹlọ́mọ ẹ̀sà kòlù ọmọ àgbẹ̀yìn lóbi lọ́dún láta ẹ̀dí ọmọ alẹ́yìn ikú gbogbo ní mọ́tẹ́lẹ̀ fún ọmọ àbàtì ẹ̀yọ nílé ọmọ olódó ọdẹ ọmọ àkọ́mú ọ̀yà gbọ́dọ̀ mọ méjì kàgbẹ̀ ọ̀yà gbọ́dọ̀ nínú ní bàbá tó fi ẹlọ́mọ ọ̀yà Ṣèyí ọmọ Mákindé ó kì í ẹ̀ka àbọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ náà wọ̀rú ìpínlẹ̀ Ọ̀yọ́ náà wọ̀rú ìpínlẹ̀ Ọ̀yọ́ náà wà yí o ìpínlẹ̀ Ọ̀yọ́ náà wà yí o Ṣèyí Mákindé ní gómìnà wa gómìnà tá a mú táyà sínú ti fojoojúmọ́ ṣe tó tuntun olú tí ọmọ aráàlú ẹ̀ ní òye òye yẹn gbẹ̀jà akẹ́kílẹ̀ fún òkúndẹ̀jẹ̀ tẹrùtẹrù onílé káyàkáyọ àpilẹ̀kọ̀ kúndé oúnjẹ Ṣèyí kì í bẹ̀rẹ̀ lọ́wọ́ àlejò wọ́n tó sọ owó ẹ̀kọ́rù tó ní ọmọ ẹ̀jẹ̀ lọ aṣòlùkú ìwé Ṣèyí lùlàmẹ́ Ṣèyí ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìyẹn wà oníkálukú ìwọ́n ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dákọ́ bá lọ rẹ̀ bá wá ṣe Ṣèyí ní gómìnà wa olùkíkú ọba aráàlú kí wọ́n tó òfin èyí jẹjà wọ́n ètò wọn fún ẹgbẹ́ bá mú ọ̀rẹ́ bá kú ọmọ alámẹsẹ ọmọ búdibúdi àtẹ̀túwọ̀ntìwọ̀ntì ọmọ fẹ́ẹ́ ọmọ sọ́run ní ọ̀gá àjọ ẹgbẹ́ mẹjọ ọ̀fìn lẹ́ni tí ọ̀fẹ́rẹ́ mi nínú ojú tí ọmọ ọrùn gẹ́gẹ́ sí iye mẹ́tẹ́ àwọn ọkùnrin ọgbọ́dọ̀ jẹ́ ẹ̀yà. Làwọn dẹ́bùtì gómìnà wa. Bọ́lá wa ní ìbá mi ìbá dẹ́bùtì gómìnà. Ẹkú náwó ọjọ́ sí làgbọ́ òye. Bàbá mi tó lókun wá dẹ́bùtì gómìnà wa. Bọ́lá wa bí ìgbà
ṣẹṣẹ tẹ́lẹ̀ eléyìí náà ẹ tún dúró sí ṣèyí ọmọ mákindé òsì báyọ̀ láwa ni ẹ̀rù nígbà bí iná ọmọ ń gbé dúdú àwọn nọ́mbà àdọ̀yọ́ mú kò bàjẹ́ láyé ojúmọ́ láyé ńlá láyé lábẹ́jà àbọ̀bọ̀ kò bàjẹ́ lórí yìí ń báyẹ̀ ìlú ọ̀yọ́ tún bàjẹ́ ò báyọ̀ láwa ni báyìí láwa ni. Onígbò ẹkú kálẹ̀ bá mi, kábíyèsí ẹni ìgbò. Onígbò onígbàgbà àbí ẹgbẹ̀rẹ̀ gbé mi lọ o. Àgbàdo fúnfún èsì òun òye gbogbo pẹ́jà tó bá fojú ní kọ̀ọ̀kọ̀dá ìlú fún mi. Ìyá yọ sí kì í yá wọn pẹ̀lú mi bá fẹ́. Kábíyèsí òní ìgbò ọba àjọba lọ. Onígbò kú kálẹ̀ bá mi. Ayé ń bẹ níbí, aláàfin ìgbọ̀yọ́. Aláàfin ìsọyọ, ikú bàbá rẹ̀ yé, alábíyá kìlú. For the Christian prayer, Allah pray Sunday of the Islamic prayer, Chief Imam of Ibadan, Sheikh Abdul Ghani Agbotomo Kekere, please wherever they are, make way for them. Then for the Ìṣẹ̀ṣe Araba Ìbàdàn, ẹ jẹ́ bá ń fún wọn láyè níbikíbi táwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá wà. Bàbá Primate, Sunday Ọlámákindé, ẹ bá ń fún wọn láyè tó wá wájú. Chief Imam Ibadan land, Sheikh Abdul Ghani Agbotomo Kekere, ẹ bá ń fún wọn láyè. Araba Ìbàdàn náà ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ wájú o, ẹ bá ń fún wọn láyè tó wá wájú. Ẹ ṣé gan-an. Mọ́gàjí Joseph Pépè, I recognize you, sir. Thank you for the great work you are doing with the China-Nigeria relationship. Thank you, sir. I'm sure all Igbo people doing business, they are grateful for what you are doing. Onígbò ìgbà tó wọ́n níyì. Nígbà tí ó sì padà sọ́dọ̀ Olúgbò lóko lọ ọmọ rẹ́rìn fún ọba kámúso ọbẹ̀ kò sí sọlá ni. Owó ní ìbò ìgbà yẹn. Bàbá kò tó ọjọ́ rẹ̀ sí ọ. Ó tún ìrìn o. Akọ́sọ́jọ́ náà pápá ní ìtọ́jú. Ìgbà tó ní Adébísí. Ìlú Canada ni mo ti kọ́kọ́ bó ọ̀wá adé. Àná bí a kì í wò. Mọ́gàjí Asòrí Ìwárí ọ̀rẹ́ President. Mọ́gàjí lásìkò bí IPP tó ní Àjàlá Olùkálé. Máa lè sábàá sí ẹlẹ́bàá ọ̀wọ̀. Báàlì alábẹ̀rẹ̀, báàlì àbáyọ̀mí, Bàràmọ́sí, báàlì ọmọdéjì Ìsáàkà Ọlámá, báàlì Nùdí Akíbadé, Onílárí Àkọlá, báàlì àgbò ìbẹ̀rẹ̀ pàdé, Ayúbọ̀kìkì, àti báàlì Ajímọ́jàsán. Ṣùgbọ́n olúwo ẹ̀mí lábíkú lówó ọmọ àtìgbà òkúta ló. Ṣùgbọ́n ayọ̀ mi yọ̀ọ̀dí lábíkú yọ̀ọ̀dí aláàfin yọ̀ọ̀dí. Ọ̀rọ̀ bí ọmọ ẹ̀ lọ́fìí. Ọmọ ilé ajé o.
yìí yóò sọ ní mẹ́nu. Àwọn bẹ̀rẹ̀ lókèrè, àwọn tó máa bá ètò lọ, ìyókù yóò máa fúnra wọn. Olúkò látọ́ bá ní ìrìn àjò. Ó yẹ láwọn ẹni tí a bá ń bá lọ. Olúkò apaniwà láyé, apaniwà lọ́lọ́. Ó yẹ kàwé ní báyìí ayé sọ̀rọ̀. Olúkò látọ́ bá ní ìrìn àjò. Ó yẹ káwọn ẹni tí a bá ń bá lọ, apaniwà láyé, apaniwà lọ́lọ́. Olúkò ó yẹ kàwé ní báyìí ayé sọ̀rọ̀. Orí ìlàjẹ́ orí ìlàjẹ́. Thank you. Bí a ti sọ̀rọ̀ ìmáàmù ilẹ̀ Ìbàdàn, wọ́n ti wà bí ìtàkùnkọ̀ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà. Bákan náà mo rí ẹni àdúrà Ọlọ́run tí wọ́n máa fún wa lọ́wọ́ fún àdúrà àti àwọn oníṣẹ̀ṣe mẹ́ta lọ́kọ́. Ẹ máa lọ fún ọmọ ọmọ àjẹsẹ́ ẹni kó sí láàyà rẹ̀ wò, ó wo abẹ́ rẹ̀ wò bóyá kò bá gbé ní ẹ̀fẹ́ àmì ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àtúpẹ́ o Àràbà Awólẹ̀ Ìbàdàn bí wọ́n bá wà bẹ́ẹ̀ máa déwájú fún àwọn olùkẹ́ṣe pápọ̀. Olúkò ẹ wálé wọ́n fẹ́ ṣàdúrà. Àdúrà máa gbà ó. While we await the traditional worshippers who will join us, Àràbà ilẹ̀ Ìbàdàn níbikíbi tẹ́ bá wà ẹ jọ̀ọ́ ẹ wá síbi géètì mi á jẹ́ kẹ́ wọlé. Àràbà ilẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bí a ti ń sọ wípé onílò ní ẹni tí a bẹ̀ lọ́wọ́ ẹ̀ níbi ayẹyẹ ìgbádé kábíyèsí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà. But while we wait and we are about to take the opening prayers, students are here of the greatest Nigerian students, articulate Nigerian students, greatest Toto, Kulu. Thank you, we appreciate you. The governor of your state appreciates you. His Excellency the President of the Federal Republic of Nigeria, he appreciates you as well. Thank you. We recognize all student leaders from wherever you have come from. Thank you so much. Alhaji, ẹjẹ́ àgbàdúrà bẹ̀rẹ̀. Àdúrà ìbẹ̀rẹ̀ ní ìlànà ti ìfẹ́ ní bàbá mi. Don't put this camera. Don't put this camera down. This is what I'm saying. I got to open it down. See that I'm using phone. See the guys are using phone. Phone cannot buy your camera. Phone cannot buy this camera. Everyone there. Ọ̀pẹ́ ni fún èyí fún ọ̀pẹ́ ìwà olúwa. Ẹ̀bẹ̀ kíkún àtàwọn tí ara wọn gẹ́gẹ́ wà pẹ̀lú ìrìn olúwa. Ìdílé rẹ̀ àtọ́mọ àtàwọn bá ní wà pẹ̀lú ohun olúwa. Ìlúbàdàn lọ́jọ́ bàjẹ́ ní àsìkò rẹ̀ olúwa. Nígbà tó bá kó sára lọ́jọ́ tí Ìlúbàdàn bàjẹ́ olúwa. Ìgbàdà fún orílẹ̀-èdè wa. Ìwà lọ́rọ̀ ló gba ìjọba ilé tí báyìí ó ní láyọ̀ àtàlàfíà. Àbàjọ àfikún nínú ọ̀yọ́ ṣe ìtẹ́kọ̀ọ́ra fún olúwa. Ìdìbò oúnjẹ tó bá bá wa ní olúwa. Ẹ̀dá gbó ní àyíwá lóde olúwa. Oṣù àtàwọn ọmọ ogun rẹ̀ ẹ̀bá ilé wọn jáde olúwa. Ní àsìkò tí a bá wá aṣíwájú lágbàgbà, jẹ́ kí Ìbàdàn state kẹ́kọ̀ọ́ kó sí olúwa. Ní àsìkò rẹ̀ jẹ́ kí Ìbàdàn state kẹ́kọ̀ọ́ kó sí olúwa. Ní àsìkò tí Ṣèyí Mákindé jẹ́ kí Ìbàdàn state kẹ́kọ̀ọ́ kó sí olúwa. Ọmọ iná wọ̀ ìfọmọ bá wa dé. Adúpẹ́ wò bàbá, adúpẹ́ wò ọmọ, adúpẹ́ wò mímọ́, kẹ́kọ̀ọ́ wa dé kí kòkòrò ní kó sì wà pẹ̀lú Ìbàdàn. Kí Ìbàdàn má bàjẹ́ láé àti láéláé. Olúwa yóò mú àdúrà náà lọ sí ilé àṣẹ.
ẹ jẹ́ ká pe aṣojú Lèmọ́mù ilẹ̀ Ìbàdàn bàbá wa agbọ́ ọ̀tọ̀ méje ní ìlànà ti ẹ̀sìn Islam Yorùbá pọ́nbélé. Ní orúkọ bàbá wa Ìmáàmù ilẹ̀ Ìbàdàn, bàbá wa agbọ́dọ̀ kékeré àti gbogbo ìgbìmọ̀ wọn ni wọ́n fi ń kí gbogbo àwọn ọmọ Ìbàdàn lápapọ̀ pé a kú oríire tí bàbá wa Olúbàdàn tuntun Ọlọ́run mọ́sá àti àgbàdìkà sí jẹ́mi wọn ogun níbẹ̀ kọ́lá àwọn ogun níbẹ̀ gbogbo àwọn ọmọ Ìbàdàn ní àsìkò wọn lọ́mọ́sá àjọ dá fún wa. Látòrí bàbá wa àgbà Tinubu tí wọ́n jẹ́ pẹ́sidẹ́ntì wa àti gbogbo ẹni tó wà fún lónìí Ọlọ́run dákun àtàwọn aláàbí Muhammad ní sàbánijó tẹ̀lé kọ̀ọ̀kan wa. Bàbá wa gómìnà Ọ̀yọ́ state àti gbogbo òfìmọ̀ àti gbogbo àwọn ọmọ Ìbàdàn látòkè ní kọ́kọ́ àjásùkú bàbá yọ ọjà fún wa. Ọlá bismillahir rahmanir rahim. Àmọ̀dá lillahi rabbil alamin. Àmọ̀dá lillahi rabbil alamin. Àmọ̀dá lillahi rabbil alamin. Tòhun aláàjọwọ́lú sẹ́lẹ̀ ètò àṣídí. Tòhun aláàjọwọ́lú gómìnà àṣídí. Tòhun aláàjọwọ́lú ọba Ìbàdàn. Jẹ́pà wọ́n tún wà lára bẹ̀ Ọlọ́run. Jẹ́ bí wọ́n gùn níbẹ̀ kó bá wọn ti máa jọ gbígbà wọ́n tún wà lára bẹ̀ Olúwa. Jẹ́ bí wọ́n gùn níbẹ̀. Ẹjẹ́ bí lẹ́nu bá gbígbà wọ́n tún wà lára bẹ̀ Olúwa. Jẹ́ bí wọ́n gùn níbẹ̀. Olúwa ọba gbégbá ojú wa lára àbẹ̀ Olúwa jẹ̀mí ogun níbẹ̀ àbẹ̀ Olúwa. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والحاسب لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين àdúrà náà ni ẹ ti gbọ́ àdúrà tí a gbà lákọ̀ọ́kọ́ àdúrà kejì Ọlọ́run lọlé àṣẹ àdúrà ìṣẹ̀ṣe yọ tẹ̀lé láìpẹ́ ni torí pé wọ́n wà níbi tí wọ́n ti ń ṣe àwọn ètò tó tọ́ tó yẹ tá a máa ṣe fún ọba wa nílẹ̀ Ìbàdàn kò tán bá dé àjẹkẹ́ mọ̀ Dayọ̀. Thank you so much. Your Excellencies, the Royal Majesties, the Royal Highnesses, distinguished guests, eminent sons and daughters of Ibadan, illustrious guests from near and far, ladies and gentlemen, it is with profound joy, gratitude, and a deep sense of history that I welcome you all to this epoch-making occasion, the coronation of the 44th Olúbàdàn of Ìbàdàn, His Imperial Majesty Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Àrùsà the first. Ẹ dákun ẹ bá ń pariwo kábíyèsí o. Kábíyèsí o. Today, Friday, September 26, 2025, will be written in gold ink
in the annals of Ibadan history. And I dare to say Nigerian history. For on this day, we're not only here to celebrate the enthronement of just a new monarch, but also to reaffirm the timeless tradition, unity, and resilience of a people whose story has shaped the political, cultural, and social destiny of Yoruba land and Nigeria. If you allow me to speak about the institution of Yoruba land, it's not about wealth, it's about seniority, about who, after several years, stays in the line and manages to wear the crown. In Ibadan, we don't fight for crowns. In Ibadan, we know who is next. And that's why they call us Ibadan. Oh my God, because the day you announce the death of an Olubadan, we know who is the next Olubadan. And so to celebrate our land, we are here not just to crown a new monarch. We are here to celebrate an enduring culture. And so once again, wherever you are, ẹ̀dàpọ̀ ẹ̀bá mi pariwo kábíyèsí o. Níbàdàn ni wọ́n bí mi sí o. Níbàdàn ni wọ́n bí wá sí o. Bàbá tí wọ́n pẹ̀lú wọn lónìí ilẹ̀. Bàbá tí wọ́n pẹ̀lú wọn lónìí ilẹ̀. Níbàdàn o. Táyé lónú mi kọ́ ẹ̀ sí ni wọ́n bí mi sí. Ṣé bàbá Honorable? Your Excellencies, while we await the #1 citizen of Nigeria, President and Commander-in-Chief of the Armed and Unarmed Forces of the Federal Republic of Nigeria, His Excellency, President Ahmed Bola Tinubu, GCFR, and of course, his star-studded entourage, as well as our governor in Oyo State, the one and only GSM, His Excellency Governor Seyi Makinde. I'm tempted to say Seyi Eda. Seyi Eda. Oh yeah, 1, Seyi, 2, 3, 4, Seyi, 5, Seyi, 6, Seyi, 7, 8. Oh yeah, we're ṣé Mákindé la máa dìbò wá fún torí pé òun làwọn Ọ̀yọ́ ń fẹ́.